Allah kò kí ń ṣe Olódùmarè, kò ń ṣe Ọlọ́run. Wọ́n kàn parọ́ fún wa ni. So nísìnyí a ní láti máa question gbogbo àwọn nǹkan yìí. Báyìí sì eléyìí ti rí pé Muhammad ó copy àwẹ̀ yìí ni. Èyí tí a fẹ́ gbé wá ń sìn. Òun ni pé kẹ́ ẹ lè rí pé ó gbàwẹ̀ ó máa wọná. Tó bá ti wà lákọsílẹ̀ pé Allah ti sọ pé ó máa wọná, kò sáwẹ̀ tó lè gbà, kò sádúrà tó lè ṣe, kò sí irun tó lè kí, ó máa wọná. Eléyìí ni Sahih Muslim 2662C 2662C. Ó ní Aisha, the mother of the believers, said that Allah messenger said. Aisha tó jẹ́ ìyá àwọn Muslim, ó ń ṣàlàyé àwọn nǹkan tí Ànábì sọ pé. Allah messenger, there is happiness for this child who is a bird from the birds of paradise. Muhammadu ní ìdùnnú ni fún ọmọ tó jẹ́ ọmọ gẹ́gẹ́ bí ẹyẹ nínú àlùjọ́nà yẹn nínú paradise. For it committed no sin. Tó jẹ́ pé kò tí ì dẹ́ṣẹ̀ kankan o, ẹ máa gbọ́ o. Nor has he reached the age when one can commit sin. Àbí ṣé ó ti dé ọjọ́ orí tí èèyàn fi lè dẹ́ṣẹ̀? Rárá, ó ti. He said. Ó wí pé. Aisha peradventure. Aisha ń tẹ̀síwájú pé. It may be otherwise. Ó ní ó lè jẹ́ lọ́nà kan náà àbí bákan o. Because Allah created for paradise those who are fit for it while they were yet in their father's loins. Ó ní Allah ti dá àwọn èèyàn, àwọn tó jẹ́ pé fún àlùjọ́nà ìyẹn paradise, ó ti dá wọn lẹ̀ nígbà tí wọ́n yìí wà nínú àtọ̀ bàbá wọn, tí bàbá wọn ò tiẹ̀ tí pàpàpà súpé fún ìyá wọn, wọn ò tí ì lóyún wọn, ó ti dá wọn pé àwọn eléyìí inú náà ní paradise lélẹ̀. Ẹ tẹ̀síwájú. And created for hell those who are to go to hell. Ó dẹ̀ tún wá dá àwọn fún iná pé àwọn tó máa lọ inú náà lélẹ̀ nígbà tí wọ́n yìí wà nínú àtọ̀ bàbá wọn. He created them for hell while they were yet in their father's loins. Ó dá wọn fún iná. They were yet in their father's loins. Ó dá wọn fún iná nígbà tí wọ́n yìí wà nínú àtọ̀ bàbá wọn. So tó bá gba àwẹ̀ 1 million, tó bá lọ kà bá lẹ́ẹ̀mí 1 million, kò sí nǹkan tó fẹ́ yí padà. Nítorí àwọn àfàmà kan ṣàdúrà kan fún èèyàn fẹ́ yí kíní kan padà. Nǹkan tá a là sọ gẹ́gẹ́ bí ìlànà Islam òun là ń sọ fún yín. Tó o bá gbàwẹ̀ kò sí nǹkan tó máa yí padà. À á lọ ka àwọn tó máa jóná àwọn dúdú, à á lọ ka bẹ̀ fún yín. Tábà ti kúrò mẹ́, àwa ka ẹ̀yin tẹ́ máa ń fún wọn lówó mọ́ṣáláṣí àbí owó Ramadan. Nǹkan tá a là ló máa ṣẹlẹ̀ sí yín. Ẹ tẹ̀síwájú. Àti wípé báwo ni Ọlọ́run kan ṣe máa sọ wípé òun aláàánú lòun, the most merciful. Ó tún wá create iná fún ẹ̀yin èèyàn tó dá ipò òun fẹ́ dá yín sínú iná. Ṣé Allah yẹn ṣé ó fẹ́ máa jẹ àsun ni àbí báwo? Ẹ̀yin èèyàn jẹ́ ronú. Allah ń ṣe Ọlọ́run ò ní náà. Ọlọ́run ò ní náà, kò síná kankan bí kankan. Ó dá wa ká wá enjoy ara wa ni, ká ṣe dáadáa fúnra wa, ká gbáyé eré. Ẹ wá wà àwọn àràbù tán gbẹ́sìn wá yìí, wọ́n wá enjoy, wọ́n ń gbádùn ayé wọn, wọ́n wá mú ẹ̀yin dúdú, wọ́n dá yín sí wàhálà, wọ́n sọ Islam, wọ́n sọ di gbúgbúrú fún yín kẹ́ ẹ máa jẹ. Ẹ wá ń ka ilé, Kùránì sọ pé, Àdíìtì sọ pé, Allah sọ pé, Muhammadu sọ pé, irọ́ lásán ni, irọ́ ni. So ẹ ká lọ wo ibi tí gbogbo yín ibi tí wọ́n ti máa jóná kọ́ nìyẹn àbí owó lówó Èkó. 9119. Ẹ̀ka ló tẹ̀lé ìtakà tó ń sìn ibi tí Allah ti ń sọ pé àwọn Muslim, àwọn tó jẹ́ dúdú, wọ́n máa jóná. Ya hello ẹ kálẹ́. Hello. Hello. Ẹ kálẹ́ o. Ya ẹ kálẹ́. Sẹ́ra lẹ́wà. Bẹ́ẹ̀ni. Ẹ dákun, mo jọ ètò yìí, mo gbọ́ tẹ béèrè kan lọ́wọ́ ẹnìkan láìpẹ́ yìí pé ṣé kí ànábì tó dé, kí ni wọ́n ṣe ní Kaaba? Kí ni wọ́n ṣe ní Kaaba?
bẹ́ẹ̀ ni ẹ má bínú, ṣé Ọgbọ́n mi, muslim ní sà? mùsùlùmí ni mí. Ok, bẹ́ẹ̀ ni sà. Bọ̀ ẹ má bínú, ẹ jẹ́ ká Ah, sáré ka kinní ìtàn, tá a bá ti kà á tán ká máa dá yín ẹ̀ka lóhùn lọ. tán Ẹ ṣé ẹ̀ka sà, tán. ẹ ṣé. So ẹ tẹ̀síwájú ms. Yegafeka in Mishkat al-Masabi 119, Abu Dawud reported that God, Allah Messenger said, Abu Dawuda ṣàlàyé pé Muhammadu ń gbé àwọn débẹ̀ pé Allah created Adam. Allah dá Ádámọ̀. When he created him Nígbà tó dá Ádámọ̀ tán, and struck his right shoulder ó wá fa apá ọ̀tún rẹ̀, and brought forth his offspring white like small ants, ó wá fa àwọn ọmọ jáde lápá ọ̀tún rẹ̀, àtàwọn ọmọ tó máa jáde ńbẹ̀ wọ́n á jẹ́ funfun. and he struck his left shoulder Ó dẹ̀ fa apá òsì rẹ̀, and brought forth his offspring black as though they were charcoal. àwọn ọmọ tó máa jáde lápá òsì máa jẹ́ dúdú. Then he said to the party on his right side, Allah wá ń sọ fún àwọn ọmọ Ádámọ̀ tó wà lápá ọ̀tún tí wọ́n jẹ́ funfun. to paradise, Ó ní àwọn yẹn kí wọ́n máa lọ sí àlùjọ náà. and I do not care. Ó lóun dẹ̀ gbọ́n nǹkan, wọ́n ti gé etí òun lọ, kò sí nǹkan tẹ́ And, fẹ́ ṣe bẹ́ẹ̀ kírun bẹ́ẹ̀ lọ Mẹ́kà pẹ́ gbàwẹ̀ kò ṣeé yí padà. and he said to the party on his left shoulder, Ó wá ń sọ fún àwọn tó máa wà lápá òsì, àwọn ọmọ Ádámọ̀ tó wà lápá òsì, àwọn irú dúdú, àwọn bíi Sulaiman Farouk Oníkíjìpá, àwọn Akéwùgbà Gold, àwọn gbogbo àwọn àfáà yẹn pátá tẹ́ bá ti mọ̀ ẹ máa forúkọ wọn sí. Mufti Oníbẹ̀lẹ́nu, Rashidi Olúwo ọmọ àlè yẹn, ẹ tẹ̀síwájú pẹ̀lú Muhammadu, ó yá ẹ tẹ̀síwájú. to hellfire, and I do Ó láwọn not yẹn inú care. náà ni wọ́n ń lọ. Sulaiman Farouk Oníkíjìpá ló máa ṣíwájú wọn, ó nínú náà ni wọ́n ń lọ tọrọ jẹ́ dúdú. So ẹ jẹ́ kí bàbá wa gbóhùn sókè. Ó dàbí network ti já wọn wọ̀. So tó tó dé, ẹ jẹ́ ká ka ibi tí àwọn tó ń dá sí ààwẹ̀ nígbà ààwẹ̀ yìí. Tó o bá ti ń ṣe Muslim, tó o bá ti fún Muslim lówó, àbò fún wọn lówó ẹ fi gbà rẹ̀ ó dá sí, ó ò ní ládàá o, Allah tún gbé ẹ ṣépè ni. Òun la fẹ́ kẹ́ wò pé ẹni tó bá rí Quran verse náà tá láti lóhun nífẹ̀ẹ́ wọn tí ò ń ṣe Muslim, kó mú jáde, Allah ò ń ṣe ìfẹ́, ìkórìíra ni Allah. Ẹni tó bá níbi tá Allah ti nífẹ̀ẹ́ kó mú jáde, kó wá sọ bẹ̀ jáde pé Allah nífẹ̀ẹ́ o, kó mú jáde. Kò ní ṣe kẹ́kọ̀ọ́ máa dán ní kẹ́lẹ́ máa kàn án tí ó sì fún àwọn èèyàn. Ẹ bẹ̀rẹ̀ láti 9:17. It is not for the politics to maintain the mosques of Allah, Ṣé ẹ gbọ́? Allah ní fún àwọn tí wọ́n ń ṣẹ̀sìn Islam, nǹkan kí nǹkan tó bá ń kẹ́lẹ̀ pé wọ́n, ó ní kò sí nǹkan tó kàn wọ́n pẹ̀lú ẹ fẹ́ tún mọ́ṣáláṣí ṣe, wọ́n fẹ́ gbàwẹ̀ ni, wọ́n ń ṣe nǹkan kan pa mọ́ṣáláṣí, kò kàn wọ́n, wọn ò gbọdọ̀ dá sí i. Ẹ while tẹ̀síwájú. he openly professed disbelief. Ó ní nígbà tó jẹ́ pé wọ́n ti ṣe àìgbàgbọ́, wọn ń ṣe Muslim. Their deeds are void, Ṣé ẹ gbọ́? Ó ní asán ni gbogbo nǹkan tó bá ṣe o, asán lórí asán, òfo lórí and they òfo. will be in the fire forever. Ṣé ẹ gbọ́? Ó nínú iná ní ibùgbé wọn, inú iná ni wọ́n máa lọ, iná ló máa gbẹ̀yìn sí o. Tó o bá ti ń ṣe Muslim tó lọ fún wọn lórí àwọn ń gbàwẹ̀ jẹ́ fẹ́ ṣe give away, ṣùgbọ́n nǹkan tá a láà sọ fún ẹ. Àbí So tẹ bá kéèyàn fẹ́ kàdé 18, ẹ lè gbéra bọ̀ àti sọ bí ta fẹ́ sọ fún. ẹ pé tó sọ èmi ti ń wá àfa kan tí mo tẹ fẹ́ béèrè béèrè wọn wá àfa tí mo fẹ́ béèrè béèrè yẹn ó ní ìbéèrè kan tí mo fẹ́ béèrè ó tó bí 3 sí 4. So àwa náà ìbéèrè bá àfa láti náà bá kan yín bá dáhùn, ẹ béèrè ká lè àwa bá náà lè wọn dáhùn dáhùn. lọ́wọ́ ẹ̀wọ̀n bá wa ò kì í parọ́ lọ́mọ lè dèbí ẹ lè béèrè. ok ìbéèrè àkọ́kọ́ tí mo ti kọ́kọ́ ni pé kí ni story book tí wọ́n máa ń kà yẹn ṣé Quran la fẹ́ pè ní àbí story book náà la máa pè torí bó ni wọ́n ti rí báwo ló ṣe dọ́wọ́ wọn báwo ni wọ́n ti rí nǹkan tó wà níbẹ̀ yẹn ta ló kọ fún wọn ṣé ẹ mọ̀ ká ní ẹbí ẹ̀sà fún ìsìn bí a bí ìwé aláwòye ṣe hàn pé àwọn ìwé aláwòye yẹn àmọ́ àwọn story kan bẹ́ẹ̀ ṣe hàn pé story àwọn kan ni ìyẹn so ìyẹn náà ń sìn àwọn pé story bóyá Mẹ́kà àbí nǹkan kan ni àbí Mẹ́kà náà kọ́ náà ṣe máa ń ṣe ẹ̀sìkọ́sá àbí kí náà máa ń lọ yẹn ni so ta ni ó kọ fún wọn àkọ́kọ́ nìyẹn ìbéèrè mi àkọ́kọ́ nìyẹn sà.
níbo ni wọ́n ti rí Quran, ta ló kọ, bó ló ti ṣẹ̀ wá tó fi jẹ́ pé ó dogun tó báyìí. àgbóhùn ẹni mọ̀ kí ló ń wí àgbọ́ yín mọ̀ Mr. Adé. kí yẹn ni sà. Okay. Béèrè mi ni pé story book wọn yẹn ta ló kọ Kùránì ni wọ́n sọ. níbo ni wọ́n ti rí Quran yẹn, báwo ni Quran yẹn sì jẹ́, bó ló ti sọ̀kalẹ̀ wá. a ti Because a máa ń gbọ́dọ̀ sọ pé ó sọ̀kalẹ̀ wá láti ibì kan. irọ́ lásán Kò ni yé mi. nǹkan kan sọ̀kalẹ̀ àwọn èèyàn ló kọ̀nà ìtàn ni ṣebí ìtàn ló wà ń bẹ ìtàn àwọn èèyàn ló wà ń bẹ ọ̀rọ̀ ló wà ń bẹ. Ok, ẹlẹ́ẹ̀kejì ni wípé ǹjẹ́ a lè pe nǹkan ní nǹkan àlàáfíà so kó a máa ba tọmọlàkejì jẹ́. Example ni pé àwọn àgbà kan mo wo àwọn fídíò kan gbà kan tí wọ́n sọ pé máa Jerusalem yìí wọ́n wo inú ọkọ̀ àgbàdo alágbàdo àbí nǹkan kan sá. So táàdẹ̀ a mọ̀ pé létà alàgbà wọn náà jí pint àbí mo tún wá jí nǹkan wọn tún lọ jí red pint. So ìbéèrè mi láàrin ni pé ǹjọ́ dáa ká sọ pé ẹ̀sìn yìí ẹ̀sìn gidi ni kó a máa ba ẹ̀sìn míì jẹ́. Ìbéèrè mi ẹlẹ́ẹ̀kejì ni. bí bá ṣe dá ẹ̀sìn yẹn sílẹ̀ wọ́n dá sílẹ̀ fún ogun kó máa dá wàhálà lẹ̀ ibi tí ẹ̀sìn yẹn bá wà kò lè ever sí peace torí nǹkan tí ẹ̀sìn yẹn sọ ni pé ẹ gbógun ti àwọn tí ò bá ti ṣe nǹkan tẹ̀yin ṣe yẹn. Ìgbà tí Muhammadu náà dá Islam lẹ̀ àwọn ará Mẹ́kà ó gbógun tí wọ́n ni ó bẹ̀rẹ̀ sí bú wọn kan tó lè kúrò lọ sí Mẹ́dínà kó tó di pé ó ní agbára Mẹ́dínà tó wá kógun jà wọ́n. So ẹ̀sìn yẹn gangan foundation ẹ̀sìn yẹn ogun ni. Jihad is part of the pillars of Islam. So nǹkan tó ṣẹlẹ̀ gangan nìyẹn. So kò sí bí ẹ̀sìn yẹn ṣe fẹ́ wà ó máa dá wàhálà lẹ̀ á máa bẹnu àtẹ́lu nǹkan tó bá ti ń ṣe bẹ́ẹ̀ sì yẹn ṣe rí. Kò sí nǹkan téèyàn ṣe tó right o lójú àwọn àwé yìí o. Kò sí nǹkan tí wọ́n bá ti ṣe yẹn náà lọ right. Wọ́n sì múra kánkán ọwọ́ inú oko àgbàdo alágbàdo àsáwì náà ká pátá. Abájọ tí wọn ò fi ń já mọ̀túmọ̀ rẹ̀. Kò sí ọ̀nà sá. Ẹ wo èmi gbádùn ètò yìí o kò ní bàjẹ́ o. ẹ má rí Mr. Adékúnlé mi nìkan mọ ká yín ẹ kàn wá fún wọn upper cut ní ẹ ṣe. ẹ láì pé sọ̀rọ̀ àwọn gbé lọ aráàmù ni kínní kan ẹnìyẹn ti kú sí wọn ti dà yàrá tó wọn ti dà sí wàhálà o. tó ti bí ìkẹjọ ti bí wò ẹ wo funniest thing ẹ wo bí wọ́n ṣe deceive àwọn Africa. Now a ní àwọn nǹkan tá a fi ń ṣagbára a ní àwọn nǹkan tó ń dáàbò bò wá. For example àwọn bàbá wa ní ọ̀fọ̀ tàbí wọ́n ní nǹkan tó máa bù téjò bá ṣọyàn tóró yẹn máa jáde láì dọ́spítà. ẹ bá ṣerú ẹ bí ẹ máa gbọ́ àwọn olórí burúkú ìwádé wọ́n gbé báíbù àti kùránì dé wọ́n wá sọ fún àwọn ọmọ Yorùbá pé kíní tẹ̀ ń ṣe yẹn kíní yẹn ò dáa o ó máa jẹ́ kẹ́ wọnú ẹ lọ da kíní yẹn nù o. Now ìgbà tí wọ́n wá da kíní yẹn nù now wọ́n wá gbé òtúbáńtẹ́ òfútùfẹ́ẹ̀tẹ̀ ìwé lásán wọ́n gbélé wọn lórí. Nísìnyí téjò bá ṣọ́ èèyàn ǹjẹ́ kùránì lè wòsàn ọmọ ẹrú kan chaati mi sìn ẹ kì í sọ fún kó máa bọ̀ ǹjẹ́ kùránì lè wo oró ejò láì dọ́spítà nígbà tẹ́ ní nǹkan tá a fi ń ṣagbára èmi ni àwọn ogun àwọn Fúlàní yìí wọ́n mọ̀ pé tí Yorùbá bá ṣì ń ṣẹbọ àwọn ò lè rí wa mú lọ́ fi ń sọ pé ẹbọ yẹn lọ dànù ẹbọ yẹn ò dáa nǹkan tó ń dáàbò bò wá yẹn wọ́n ní ká lọ dànù kán lè ráyè kọ́ńkà wa kán lè sọ wá dẹni yẹpẹrẹ kán gbalẹ̀ wa. This is common sense. Tí ẹbọ bá jẹ́ nǹkan tí ò dáa, ẹ̀yin kọ́ ni ẹ máa wá sọ fún wa, Ọlọ́run fúnra rẹ̀ máa parẹ́. But torí pé ìran ẹlẹ́bọ ni ìran Yorùbá, kò sí nǹkan tó wrong nínú ẹbọ o. Ẹ̀yin èèyàn, ẹ ṣoògùn, ẹ dira, ẹ jàse jẹ́ nǹkan tó lódùmarè fún wa nìyẹn. Ẹ wo àwọn ìlú yìí sin tógun bá dé, wọ́n ní nǹkan tó máa fi dáàbò bora wọn. Wọn ò lo Bible àti Kùránì o, torí wọ́n mọ̀ pé irọ́ lásán ni o. Ẹ wo Saudi. American soldier ló ń ṣọ́ Kaaba o
òkúta ló wà ń bẹ̀, wọn ò fẹ́ kán jí ṣìgìdì yẹn gbé, wọn ò fẹ́ káṣìírí yẹn tú. Amẹ́ríkà wọn ò ṣe fílẹ̀ kí kinní yẹn ṣọ́ra ẹ̀. Irọ́ lásán ni now. bẹ́ẹ̀ Mr. Top Right tí ẹ fẹ́ bá wa sọ. Mo ní question kan tí mo fẹ́ béèrè ni. ṣe wá láti Saudi Bárúbá Kò ìwọ ṣe ní o. àpò ìbò ṣíṣe ṣé muslim ní Mi ò wá láti Saudi but Muslim ni mí. ẹrú Saudi ni muslim náà àbí ẹ mọ̀ pé ẹrú Allah ni muslim máa ń pè